mọ̀ yí pé mùsùlùmí ẹ dẹ̀ ti lọ sí hajj. bẹ́ẹ̀ni. alright nígbà tẹ́ dé hajj yẹn tí ẹ̀ ń tà wá fún Kaaba yẹn kí ni nǹkan tẹ́ sọ ẹ jọ Alhaji. bọ̀dú gbàdúrà tí mo fẹ́. ẹ farabalẹ̀ ẹ calm down ẹ sì fi ọ̀rọ̀ àdúrà tẹ́ gbàlẹ́ a sì máa padà síbẹ̀ ṣẹ́gẹ̀t àwọn kan wà ń bì àwọn èèyàn wà ń bì tó yẹ pé wọn ò dé hajj rí wọ́n dẹ̀ ń gbàdúrà àdúrà wọn gbà so ẹ má rò pé bóyá hajj tẹ́ lọ làdúrà yín fi gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ lọ hajj tó pé ńgbà tó dé láyé ẹ̀ bàjẹ́ wọ́n pọ̀ rẹpẹtẹ táwọn kánsẹ́lọ̀ àwọn gọ́fìmẹ̀ntì tó yẹ kán fún wọn lówó kán dá wọn lóko wọn á ní kán lọ hajj wọn á dé Alhaji náà eyín náà máa fẹ́ kiri wọn máa fẹ́ yín kiri títí báyìí kọ́bọ̀ kò sí lọ́wọ́ wọn. ṣẹ́gẹ̀t so nǹkan tí mò ń bí yín sìn ni pé nígbà tẹ́ ń tà wá fún Kaaba yẹn kí ni nǹkan tẹ́ sọ. labbaik lahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wal ni'mata laka wal mulk la sharika lak. kí ni ìsúnmọ́ ẹ Yorùbá. èmi ò mọ̀ túmọ̀ ẹ Yorùbá ṣá. ok Alhaji gbé. ẹ̀dẹ̀ sàn kan tẹ́ mọ̀. Alhaji bẹ́ẹ̀ ṣe wá dàgbà yìí mo bá gbàlagbà ní ṣé wá make sense kọ́mọ kan wá kó kàn máa sọ nǹkan kan kẹ́ ẹ wá bí pé kí ni ìtumọ̀ nǹkan tó ń sọ kó wá ní mi ò mọ̀ nǹkan tí mi ò mọ̀ túmọ̀ nǹkan tí mò ń sọ kí lẹ máa ṣe fún. máa fún lẹ́tà. ẹ fún ṣe ṣàfihàn báyìí fún ara yín lẹ́fẹ̀ẹ́ ara yín sọ o. ìdí tàbí sọ pé wèrè ló ṣe sọ. ọ̀pọ̀ ní kìlọ̀ bí mo ṣe wà yìí náà mo jẹ́ mùsùlùmí mo ń ṣe kí ní tó mo tẹ́fà bí mo ṣe wà yìí. ẹ sì fi falẹ̀. ní fọlá yín bá yín sọ ọ̀rẹ́ no ẹ má tí ì dà pọ̀ ọ̀rẹ́ ìta sọ Alhaji ẹ kọ́kọ́ jẹ́ ká sọ ìsìlámù ẹ kọ́kọ́ jẹ́ ká sọ ìsìlámù ẹ jẹ́ ká sọ ìsìlámù tán ẹ ṣe. ok mo ń gbọ́ yín. now eléyìí tẹ́ ẹ kà yẹn sìn ẹ̀yin náà ti sọ pé ètò àpò ọmọ ìkiri sọ ló ń ka nǹkan tí ò mọ̀ túmọ̀ ẹ máa fún lẹ́gbàá màá wá sọ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ sọ yẹn ní èdè Yorùbá máa sọ fún yín bẹ́ẹ̀ ṣe ń tà wá fún yẹn ìtumọ̀ labaika lahumma labaika ìtumọ̀ ẹ̀ ní lédè Yorùbá kẹ́ ẹ wá gbọ́ máa ṣe wá bí ní ìbéèrè ìtumọ̀ ẹ̀ ní èmi nìyí Allah èmi nìyí Allah gbogbo agbára ní tiẹ̀ gbogbo ìyìn ní tiẹ̀ ìwọ kò ní alábàáṣepọ̀ èmi nìyí Allah mo wá fẹ́ bí yín sí Mr. Ibrahim gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jágbàlagbà bẹ́ẹ̀ ṣe jágbàlagbà tí ẹ̀jẹ̀ lè ronú dáadáa ṣé Ọlọ́run nílé. ibi gbogbo ló wà. alright ẹ ṣe ibi gbogbo ni Ọlọ́run wà now ẹ wá rí nǹkan tẹ́ ka yẹn Ọlọ́run kọ́ lẹ lọ bá Allah lẹ lọ bá ẹ wá ń sọ pé èmi nìyí Allah ẹ dẹ̀ ń yí ilé yẹn po ẹ má gbàgbé ẹ ń yí Kaaba yẹn po nǹkan tẹ́ ń sọ nìyẹn ìtumọ̀ ẹ̀ ní Yorùbá nìyẹn o èmi nìyí Allah èmi nìyí Allah ẹ ń yí ilé yẹn po gbogbo ọpẹ́ ní tiẹ̀ gbogbo ìyìn ní tiẹ̀ ìwọ kò ní alábàáṣepọ̀ torí pé ẹ ò mọ ìtumọ̀ kan tẹ́ ẹ̀ ń sọ ní ẹ ò fi mọ̀ pa Allah wà nínú ilé yẹn. tó ti yé yín àkànbíṣẹ́ wà ń bẹ̀ torí pé tó bá pẹ́ Ọlọ́run ní ibi gbogbo ló wà ẹ ò nídìí láti waste owó kẹ lọ sí kẹ travel lọ bá irọ́ Allah lẹ lọ bá ṣìgìdì dẹni. ó ti yé yín so nísìn ìtumọ̀ ẹ̀ nìyẹn bí mo ṣe wá sọ ìtumọ̀ ẹ̀ fún yẹn Mr. Safiriyu nǹkan kan wà nínú ilé yẹn tó ń jẹ́ Allah àbí kò sí. no ẹ ṣe sùúrù Mr. Safiriyu ẹ calm down kì í ṣe pé a fẹ́ try ti bóyá àsọjù àmì ìwọ̀n kan ní ìwòye tọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀ ṣe mọ ìtumọ̀ nǹkan tẹ́ ẹ kà yẹn tàbí téèyàn kan bá wá gbérú ọ̀rọ̀ yìí wá bá yín wípé mo máa ń yíbì kan po máa sọ pé èmi nìyí kíní yẹn èmi nìyí kíní yẹn ní ìwòye tọ̀dọ̀ ti yín nǹkan tẹ́ ẹ ń pè pé èmi nìyí èmi nìyí èmi nìyí tẹ́ ẹ ń ṣe èmi nìyí fún yẹn ṣó wà nínú ibi tẹ́ ẹ ń yípo yẹn àbí kò sí ń bẹ̀ ní ìwòye tọ̀dọ̀ ti yín. Ọlọ́run níbẹ̀. mo ti bí lẹ́ẹ̀kan mo sọ pé ṣọlọ́run nílé ẹ ti dá mi lóhùn pé Ọlọ́run ò nílé Kaaba òun ṣe lé Ọlọ́run náà
Get ilé Allah ni ìbéèrè tí mo ṣì ń bí yẹn ti dáhùn ní ìwòye tọ̀dọ̀ tí yín bẹ ṣe ń yí ilé yẹn po ó wà nínú ilé yẹn àbí kò sí ń bẹ̀. ó wà ń bẹ̀. ó wà ń bẹ̀ Mr. Safiriyu tẹ́ ẹ bá wò ẹ́ rí pa American soldier ló ń ṣọ́ ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ǹjẹ́ ríbì kan ní ilẹ̀ Yorùbá káwọn ọlọ́pàá wa máa ṣọ́ kọ́ máa sọ pé ilé ọlọ́ṣọ́ fẹ́ jẹ́ Ọlọ́run gbé ni. ojúbọ ni ibi tẹ́ ẹ lọ ojúbọ Allah ni. Allah yẹn lọ bá kò kí ń ṣe Ọlọ́run torí wípé wọ́n tú Allah yẹn sí Ọlọ́run òun ló ń fa confusion òun la fi ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé Allah ò kí ń ṣe Ọlọ́run irọ́ ni gbogbo àwọn afáàlẹ̀ Yorùbá pátá irọ́ gbogbo wọn pa kò séèyàn kan nu wọn tó lè wá síbi tó lè wá sọ fún wa pé Allah lọ́lọ́run wọn ò tó bẹ́ẹ̀ ṣìgìdì ní eré wọn mọ́ ni bàbá tó bí Muhammadu Abdullahi ló ń jẹ́ kò jẹ́ kí ń ṣe mùsùlùmí bàbá tiẹ̀ tó jẹ́ Abdul Muttalib eré Allah yẹn òun ló ń sìn. Kí n tún ṣe báyìí kí n tún fún yín ní